mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ìṣòro ìjọba ènìyàn. A ti ṣàlàyé fún wa pé ìṣòro tí ó jẹ́ àkọ́kọ́ fún gbogbo èèyàn ó ní ìṣòro àìlọ́lọ́run, gbogbo èèyàn lọ́kàn. Ìṣòro kejì tó kàn gbogbo èèyàn ó ní ìṣòro ẹ̀sìn. Ìṣòro kẹta ó ní ìṣòro ìjọba àwọn ọmọ ènìyàn. Nínú ìwé Genesis ẹja lọ́bẹ̀ ní orí kìíní ní ẹsẹ̀ 2 sí ẹsẹ̀ 3. Ayé sì wà ní jújú, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. Láti ìgbà ìwáṣẹ̀ ó ní a ti rí wípé olórí ìpèníjà tí ènìyàn ní ó ní bí a ti bára wa gbé nínú ìrẹ́pọ̀. Bí a ti ń bá aládùúgbò wa gbé láìsí ìtàkùrọ̀ gan. Ní àti ìlú délùú àti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè ní àwọn onírúurú ogun abẹ́lé, ìjà, aáwọ̀ láàrin àwọn ẹlẹ́yà àtoríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni àwa èèyàn náà ti ṣètò àwọn onírúurú ìjọba láti mú pé kí kó má sí làlúrì àti ìforígbára ẹni ní àwùjọ. Ìfẹ́ Ọlọ́run ẹ̀ ní wípé kí àwọn èèyàn ká lè gbé láì máa búra wa jẹ àti búra wa sán débi tá a tiẹ̀ wá para wa. Ìpèsè Ọlọ́run ní ìjọba. Ọlọ́run ni ó ṣètò ìjọba. Ìgbékalẹ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa pé kí a lè ní ìgbáyé gbádùn ara wa ó ní ìjọba. Nítorí pé tí a kà yẹn a rí làlúrì, a rí làásìgbò, ayé wà ní jújú, ó ṣófo, òkùnkùn ló wà lójú ibú. Nǹkan mẹ́ta la lè rí nínú ibi tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà yẹn. Àkọ́kọ́ ni pé tá a bá ń sọ̀rọ̀ ìjọba, ìjọba jẹ́ èròǹgbà Ọlọ́run, Ọlọ́run ló ṣètò ẹ̀. Ibikíbi tẹ́ ẹ bá ti wá rí ogun, ìdààmú, wàhálà láàrin àwọn ọmọ èèyàn látàrí pé a jọ ń bára wa gbé, n tó fà á ni pé a níjọba tó dára. Nígbàkigbà tí a bá sì ti ní làásìgbò láwùjọ, kò sí bí a ti fẹ́ tẹ̀síwájú. Ìdáhùn sí ṣòro làásìgbò láàrin àwọn ọmọ èèyàn òun náà ni ká ní ìjọba tó pójúwó, ká ní ìjọba tó pegedé. Látìgbà tí èèyàn ti wá ṣubú nínú ọgbà Édẹ́nì ní Genesis orí 3, ó ní èèyàn ti yàn láti má jẹ́ kí Ọlọ́run ó ṣàkóso òun mọ́. Ìyẹn ló wá bí gbogbo onírúurú ọ̀ràn, ibi, ìwà ìkà àti ìwà ipá láwùjọ àwọn ọmọ adarí wọn. Látìgbà yẹn náà sì ni téèyàn ti sọ pé òun ò fẹ́ kọ́ Ọlọ́run ó ṣèjọba ayé òun. Ọlọ́run sì ni ó ní ìjọba tó dára tí ó lè mú kí ayé wa kó dùn, tó lè mú kí àwùjọ wa kó tòrò. Ṣùgbọ́n torí wípé àwa èèyàn a nífẹ̀ẹ́ sí ìjọba Ọlọ́run, fúnra ara wa náà la wá oríṣiríṣi ìjọba fún ara wa. Àwọn oríṣiríṣi ìjọba tá a sì wá fúnra wa yìí náà, ẹtì ẹ̀rọ mi ní bóyá yóò bá dáa níbì kan, yóò bàjẹ́ níbì kan. A sì wá ń bújọba tàbí kí a máa bú àwọn alákòóso, bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ wa la máa ń nàka àbùkù sí àwọn tó ń ṣàkóso. Ṣùgbọ́n òtítọ́ tó dájú ni wípé tí ìwọ gangan tó nàka àbùkù sáwọn tí ń ṣàkóso, tí ìwọ gangan bá dé àyè tán wà lónìí, ó ṣeéṣe kí ìwọ gbọ́n burú jù wọ́n lọ. Ntí àti ẹ̀wà mú jáde wá fún wa báyìí ni wípé ǹjẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run fẹ́ ṣàkóso ayé ẹ̀yin gangan. Ntí àwọn àníyàn tí a bá gbé bára wa gbé ní ìrẹ́pọ̀, nínú ìfẹ́, nínú ìdùnnú, tí ò ní sí hàyìnhàyìn, tí ò ní sí ká máa yọra wa lẹ́nu, Ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ alákòóso nínú àyà wa. Èṣù ló ń jọba nínú àyà ọ̀pọ̀ àwa èèyàn. Ìní ayé fi kan bí ìbò. Àwọn tí tún wá ń so lórí wa náà, ọ̀pọ̀ wọn náà ló tún gbésù mi. Ìyà wa di
ó wá dé ní oníranran fún àwọn ọmọ ènìyàn. Ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ o, kì í ṣe pé a fẹ́ sọ fún yín wípé a fẹ́ nàka àlébù síjọba kan tàbí ìṣàkóso kan. Irọ́, ní tí à ń fẹ́ kó yé yín ni pé Ọlọ́run ọ̀run ti ṣètò fún wa nínú ìwé mímọ́ bá a ṣe lè bára wa gbé láìsí ọ̀nà. Torí pé ọ̀nà tó sì fi lè gbà bẹ́ẹ̀ ni pé ká jẹ́ kí Ọlọ́run ọ̀run kó máa ṣàkóso wa. Ìdí tí Jésù fi sọ fún wa nìyẹn nígbà tó ń kọ́ wa nínú àdúrà. Ó ní, bàbá wa tí ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ ni fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ ti ẹni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Ọlọ́run fẹ́ ká ṣe ìfẹ́ tó ń láyé. Mọ̀ tá a bá ṣe ìfẹ́ rẹ̀ náà ni pé ká fẹ́ràn rẹ̀, ká sì fẹ́ràn ara wa. Ìfẹ́ rẹ̀ ni kí ká ṣe tó tọ́ sí òun, ká sì ṣe tó tọ́ sí ara wa. Tá a bá fẹ́ràn ara wa, tá a ṣe tó tọ́, kò sí tí ó fa gbọ́n mi sí omi ò tó, kò sí tí ó fa gbódùn rọ̀sọ̀, kò sí tí ó fa ogun láàrin àwùjọ àwa èèyàn. Ṣùgbọ́n àwọn èèyàn àṣà ti yàn onírúurú ọ̀nà láti máa ṣàkóso ara wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba tó gbòde kan níjọba òṣèlú, ẹni bá sì ti wọlé òun náà ni ó máa ṣàkóso. Bó ti wá rí yẹn, ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn làlúrì tí àwọn ìjọba yìí mú wá fún wa tí olúkúlùkù à ń forí tì, a fi ẹnu àbùkù lù wọ́n. Ṣùgbọ́n tá à ń sọ fún yín ni pé ẹni tí Jésù ó bá jọba lórí àyà ẹ̀, bó bá jẹ́ alákòóso, ìyọnu ni ó mú bá ọmọ ènìyàn. Ìwọ gan tó ń gbọ́ mi nínú ilé rẹ, ó ṣeé ṣe kó jẹ́ pé tó o bá jẹ́ ọkùnrin, baálé ni ọ́. Bó ló ṣe ń ṣàkóso ilé rẹ? Èèyàn ní ń ṣàkóso àwọn ọmọ rẹ ni àtìyàwó rẹ ni, àbí Ọlọ́run àbẹ́sù? Ó ń kálukú lọ̀gá ara ẹ̀ láàyè ara ẹ̀ nílé iṣẹ́ tó wà. Bó ló ti ń ṣàkóso àwọn èèyàn tó wà lọ́dọ̀ rẹ? Àwọn èèyàn tó ń bá ọ ṣiṣẹ́, ṣé wọ́n yẹn lọ́run lógo ni, àbí wọ́n kì àbámọ̀ bánu tó pé tí wọ́n bá rí ọ ń bẹ̀, èpè ràdùràdù ni wọ́n ń gbé ọṣẹ́? Àbí ìwọ tí ò ń ṣe alákòóso ìjọba ìbílẹ̀ tàbí ò ń ṣe alákòóso ìjọba ìpínlẹ̀ tàbí ti àpapọ̀, bó o ní ìṣàkóso rẹ ti rí? Ní tí à ń sọ fún wa ni pé ọ̀nà àbáyọ kan ṣoṣo fún àwa ọmọ èèyàn tí a bá fẹ́ ní ìjọba tó dáa ò ní pé ká gba ìjọba Ọlọ́run láàyè nínú àyà wa. Èyí tí ọba ògo mú wá nìyẹn. Ṣùgbọ́n àwa èèyàn aláàfẹ́, tá a bá sì ń sọ bẹ́ẹ̀ pé àwọn èèyàn àṣẹ̀ṣẹ̀ máa ṣọ̀tẹ̀, èèyàn ọ̀ṣẹ̀ṣẹ̀ máa ṣọ̀tẹ̀ sí ìṣàkóso Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ ìṣàkóso ayé, nígbà tí Ọlọ́run dá èèyàn sínú ayé, òun ló ń ṣàkóso wọn fúnra ara èèyàn náà láwọn ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ ṣàkóso àwọn. Nígbà Ádámù ṣe tinú ẹ̀ tán tí ó sì yan Èṣù láti máa jẹ́ alákòóso ayé ẹ̀, ní ayé wa kan bí ìbò. Síbẹ̀ náà Ọlọ́run kúkú jẹ́ kó sú òun, kò jẹ́ kí wàwọ̀ èèyàn kó dáhùn lágara. Òun yàn, òun wá ayé kan tí ó gbé, nítorí ẹ̀ ló fi yan àwọn èèyàn mímọ́ tá a kà nípa wọn nínú Bíbélì. Ọba Nóà ṣe, ọba Abraham ṣe. Ó tiẹ̀ wá pé Abraham, ó sọ fún Abraham pé mo fẹ́ sọ ẹ́ di orílẹ̀-èdè. Ọlọ́run mọ̀ọ́mọ̀ yan orílẹ̀-èdè Ísírẹ́lì láti jẹ́ àpẹẹrẹ fún àwọn orílẹ̀-èdè ayé yòókù. Ṣùgbọ́n ọba ní lọ́kàn jẹ́ pé Ọlọ́run bẹ̀rẹ̀ ìṣàkóso lórí ayé àwọn ènìyàn Júù, àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n ó bù ṣe gàdà nínú ìṣàkóso Ọlọ́run yìí. Wọ́n sọ fún ẹni tí Ọlọ́run yàn pé kó máa ṣàkóso wọn, Sámúẹ́lì, wípé bàbá ẹ ti dàgbà, wọ́n ń retí kí bàbá òun ó dàgbà kó gbó ni. Ọlọ́run sì tètè gbẹ̀mí Sámúẹ́lì, ó gbó ọtọ́. Nàbà ni ó dá àríwísí tí wọ́n rí, nítorí pé èèyàn ò lè má ra àríwísí sí nǹkan tọ́lọ́run bá ń ṣe. Bẹ́ẹ̀ ni, èèyàn ò lè má wá ọ̀nà láti nà ká àbùkù sí ẹni tí Ọlọ́run bá yàn. Wọ́n ní bàbá lóòótọ́ lẹ ṣe dáadáa, ṣùgbọ́n àwọn ọmọ yín wọn ò rìn lọ́nà yín, torí náà ọba ni ẹ mú fún wa. Ìwé mímọ́ sọ fún wa pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó bá Sámúẹ́lì lọ́kàn jẹ́. Olúwa wa sọ, Sámúẹ́lì lọ bá Olódùmarè pé báyìí báyìí mọ̀ làwọn èèyàn rẹ wí. Ọlọ́run ní ìwọ kọ́ ni wọ́n kọ̀, èmi ni wọn ò fẹ́ kí n jẹ́ ọba wọn mọ́. Sẹ́rí báyìí, Ọlọ́run fẹ́ jẹ́ ọba lórí ayé àwa ènìyàn. Ó fẹ́ jẹ́ ọba lórí ọkùnrin, ó fẹ́ jẹ́ ọba lórí obìnrin, ó fẹ́ jẹ́ ọba lórí ọmọdé, ó fẹ́ jẹ́ ọba lórí àgbà. Tí Ọlọ́run bá ti jẹ́ ọba lórí ayé gbogbo wa, kò sí bá a ṣe ní gbé nínú ìrẹ́pọ̀, kò sí bá a ṣe ní gbé nínú ìfẹ́, kò sí bá a ṣe ní gbé nínú àlàáfíà,
ṣùgbọ́n bí a ti ń sọ̀rọ̀ yìí bó ti rí nígbà ni táwọn èèyàn ń kọ́ ìjọba Ọlọ́run yìí náà ni Kristi tún mú dé. Ó ní ìgbà tí ó bẹ̀rẹ̀ wàásù ó ní ẹ ronúpìwàdà torí ìjọba Ọlọ́run ti dé. Tẹ́ bá ń kànú bí wọ́n ní ẹ ronúpìwàdà torí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Mátíù orí 4:17, Máàkù orí 1:15. ẹ ronúpìwàdà torí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ìtumọ̀ ni pé kù sí dẹ̀dẹ̀ yẹn pé ìjọba Ọlọ́run ti dé. In tí mo mú wá in tó sọnù nínú ọgbà Édẹ́nì mo ti dá padà wá fún yín. Ẹ jẹ́ kí n máa ṣàkóso yín. Tí n bá ń ṣàkóso ọkàn rẹ tó bá jẹ́ ọkọ ó máa ṣe dáadáa, ìyàwó rẹ ò ní kábàámọ̀. Tí ó bá jẹ́ kí Kristi máa ṣàkóso aya rẹ bí obìnrin tó jẹ́ aya, tó jẹ́ ìyá, tó jẹ́ bàbá, rere ló máa ṣe. Tó bá jẹ́ Kristi máa ṣàkóso aya rẹ tó jẹ́ ọ̀gá nílé iṣẹ́ tàbí tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ tàbí tó jẹ́ aṣojú nílé ìgbìmọ̀ aṣòfin, ó ti dá dandan ni pé àwọn ẹkùn rẹ ń ó láyọ̀. tó bá wá jẹ́ alákòóso lórí ìjọba ìpínlẹ̀, àṣà rẹ yóò tú àwọn èèyàn lára. àwọn tí wọ́n bá ní Ọlọ́run nínú àyà wọn ní alákòóso lórí àyà wọn, ìjọba wọn máa ń tura. ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà àwọn tán ń ṣàkóso wa ẹlòmíì ti gbé sùmí, kò sí ní tá a fẹ́ ṣe sí. níwọ̀n ìgbà tó bá wà ń bẹ̀ àwọn èèyàn máa ń mí tín lábẹ́ ìṣàkóso ìjọba rẹ̀ ni. tá a bá ti ń bẹ lábẹ́ ìṣàkóso àwọn tó gbé sùmí, kò sí kí ìyọnu ọmọ wà. àdúrà wa wà ní pé bó ti wù kórí ẹnikẹ́ni tó wù kó máa ṣàkóso wa, Ọlọ́run máa yọ àwa àyànfẹ́ yóò sì gbà wá nínú làlúrì. ṣùgbọ́n ẹ̀yin èèyàn àyànfẹ́ ẹ gbọ́ tí Olúwa ń sọ pé tá a bá fẹ́ bọ́ a sì lè bọ́ torí pé gbogbo àwọn tí ń sọ lórí wa yìí náà àwa là ń yàn wọ́n sípò. bẹ́ẹ̀ ni àwa là ń yàn wọ́n sípò. tó bá sọ pé àwa kọ́ là ń yàn wọ́n sípò, wọ́n fagídí sọ lórí wa ní irọ́ wọn. nígbà tí irú àpẹẹrẹ ìjọba olóṣèlú ní sí, nígbà bá dàsìkò tá a dìbò ìlà máa gba 1000 ìṣẹ́, máa gba kóńgò gàárì, èèyàn máa gba kúlíkúlí tó fi jìyà ọdún 4, èèyàn máa gba kóńgò ráìsì 2 kí gbogbo ara lé wọn kọ́ wá mọ ìyàkọ́ mọ̀ sẹ́. àwa là ń yàn wọ́n. èèyàn kéèyàn náà ni máa yan èèyàn kéèyàn. tá a lè yàn kéèyàn ẹni tí Ọlọ́run ṣàkóso àyà rẹ̀ bó ti wù ẹ̀sìnkẹ́sì tó kọ́ máa ṣe èèyàn kéèyàn ni. ẹnikẹ́ni tí Ọlọ́run ṣàkóso àyà rẹ̀ kò sí bó ṣe fẹ́ yẹn ní eré síjọba, kò lè dìbò yẹn ní eré. ní tí à ń sọ fún yín ni pé ẹ jẹ́ kí olúkálùkù wa káyàn láti jẹ́ kí Jésù Kristi kó máa ṣàkóso àyà wa. tẹ̀rí ẹ̀ bá kó jẹ́ àgbàdua. ọba àwọn ọba ògo ni forúkọ rẹ̀ o. ayérayé mo gbà á ládùúà jẹ́ kíjọba rẹ̀ ó dé sínú àyà àwọn olùgbọ́ mi yìí, káyé wọn ó lè tùbà kó lè tùsẹ̀, kí ìtura ó lè jẹ́ tiwọn. ayérayé níbi gbogbo tí wọ́n bá wà kí wọ́n lè jẹ́ ẹni rere táwọn èèyàn mọ̀ ti pàṣẹ wọn yìn ìwọ Ọlọ́run alààyè lógo. ayérayé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì wá jẹ́ kíjọba rẹ̀ ó dé. wá fọ́ gbogbo ipá ẹ̀ṣẹ̀, fọ́ gbogbo ipá oró ìdánilóró àti ká máa yọ ọmọnìkejì lẹ́nu àti ká máa fòró ọmọnìkejì. jẹ́ kí gbogbo àwọn ìwà ríra wọ̀nyí jẹ́ kó tán nínú àyà ènìyàn. jẹ́ kí ìjọba rẹ̀ ó dé sínú àyà kọ̀ọ̀kan. Olúwa a dúpẹ́ torí pé ó ṣe bẹ́ẹ̀ fún wa. a dúpẹ́ torí pé ó sì ti ṣe. ògo ni fún orúkọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. àmín.